Princess òun ò lè lò yín sára pósítà mo ní ó ní nǹkan méjì ló fi lè lò mí sára pósítà wọn á ní àkíní nǹkan méjì ọ̀hún ó ní nínú pé mi àtòun kájọ bára wa ní nǹkan papọ̀ tí mo bá mọ̀ pé mi lè ṣe yẹn màá fún òun ní additional money màá dash òun lówó kóun tó lè lò mí sára pósítà wọn ní mi mà gbọ́ yẹn rí kẹ́ ẹ̀ báwo nìyẹn ṣe máa ṣe èmi mi ò lè ṣe kankan nínú méjèèjì torí pé mo ní mi lè ṣe kankan nínú méjèèjì yẹn mo ya picture tàbí fi ṣe pósítà ń gbà yẹn ó dẹ̀ rọra yọ ojú mi lè sọ ìtàn yìí kí n má appreciate Taye Currency mo rántí dáadáa lọ́dún náà lọ́hùn so industry dẹ̀ lélẹ̀ wọ́n èèràn yàn lọ́wọ́ èèràn yàn pé o fẹ́ ṣoríire jẹ́ ara ẹ̀pẹ́ láti ṣoríire rárá o tó dìgbà tó bá tó ṣoríire tán kan tó máa bá ẹ yọ̀ pé abọ́ ẹ dúpẹ́ nǹkan ẹyọ kan tó máa ń kó gbogbo industry papọ̀ tínú wọn máa ń dùn sí jù òun nìkan type RIP. Ẹni tí wọ́n celebrate rí nígbà tó wà láyé ẹni tí wọ́n promote iṣẹ́ rí nígbà tó wà láyé ẹni tí wọ́n wish happy birthday rí nígbà tó wà láyé tó bá kú wọ́n á ta RIP ìyẹn yá wọn lọ́wọ́ ìgbà yẹn lẹ máa rí àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé kò sí bó ṣe máa kà tó ní ké ṣe rí àwọn ọkùnrin wa ìkà ni wọ́n torí pé wọ́n mọ orú nǹkan tó ń fi wá ṣe ló jẹ́ kán sọ pé àwọn ò lè fẹ́ ohun tíátà sílé ní tí exclusive bí mo ṣe ń dé tí exclusive náà fẹ́ bá parí ìjà ni kó fún mi lówó mi ó kàn jù gbà tí sí mi ni bó ṣe bẹ̀rẹ̀ sí ní kó gbà júbò mi nìyẹn. Orúkọ mi ni ọmọbabìnrin Victoria Àkànkẹ́ Ajíbọ́lá tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ sí Ọmọlókà. Ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí àmọ́ àwọn òbí mi wá láti ìlú Ẹdẹ ni wọ́n ti wá kán tó tẹ̀dó sí ìlú Ìbàdàn. Ẹ ṣeun gan-an nígbà tí ẹ bá a dárúkọ yín lẹ́ẹ̀kan yẹn ẹ ní Ọmọlókà. Yes. Ẹ̀sùn àìjẹ́ lè ṣàlàyé bí ẹ ṣe rí orúkọ yẹn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ẹ̀ mọ bí ẹ ṣe gádà orúkọ yẹn. Ọlọ́run ni ó ń fúnni lórúkọ àwa ẹ̀dá kan ń gbìyànjú lásán ni. Fíìmù mi ẹlẹ́ẹ̀kẹrin ni Ọmọlókà tí ó fi di wípé ayé fi wá gbà lé mi. Ìgbà tí màá kọ́kọ́ ya fíìmù mo ṣe Arẹwà Ejò mo ṣe Ìbàwí Ọjọ́ Kan mo Róndíyà after yẹn ni mo wá ṣe Ọmọlókà lóòótọ́ nínú ẹ̀gbin lọlá ń gbé mo nígbàgbọ́ wípé bóyá gbogbo nǹkan tí Ọlọ́run lò láti crown effort mi láti fún mi ní orúkọ yẹn ó ní àwọn nǹkan tí ojú mi rí ní ojú ọ̀nà iṣẹ́ náà nígbà tí mo produce Ọmọlókà yẹn torí mo lè rántí dáadáa wípé nígbà tí mo fẹ́ produce Ọmọlókà fúnra mákẹ́tà ló wá bá mi pé àwọn fẹ́ kájọ ṣiṣẹ́ papọ̀ mo lẹ́ni okay no problem àjọ gbé báírò àjọ gbéwèé afẹ́lu ẹni báyìí afẹ́lu ẹni báyìí àdẹ̀jọ́ ń pè lójú ẹ̀ èló lẹni báyìí fẹ́ gbà èló lẹni báyìí fẹ́ gbà àdẹ̀jọ́ gádà owó yẹn ó fowó díẹ̀ sílẹ̀ mo fowó yòókù kún tá a jọ mọ̀ sí i bá ṣe parí fíìmù ní location editor ẹ̀ ló copy ó lọ kò pẹ́ wọ́n release the film ó kọ́kọ́ ṣe kinní kan nígbà tí wọ́n fẹ́ release the film yẹn tá a jọ ń discuss báwo la ṣe fẹ́ ṣe poster Princess òun ò lè lò yín sára poster mo ní ó ní nǹkan méjì ló fi lè lò mí sára poster wọn á ní àkíní nǹkan méjì ọ̀hún ó ní nínú pé mi àtòun kájọ bára wa ní nǹkan papọ̀ tí mo bá mọ̀ pé mi lè ṣe yẹn màá fún òun ní additional money màá dash òun lówó kóun tó lè lò mí sára poster wọn ní mi mà gbọ́ yẹn rí kẹ́ ẹ̀ báwo nìyẹn ṣe máa ṣe èmi mi ò lè ṣe kankan nínú méjèèjì torí pé mo ní mi lè ṣe kankan nínú méjèèjì yẹn mo ya picture tàbí fi ṣe poster ń gbà yẹn ó dẹ̀ rọra yọ ojú mi báyìí ó rọra yọ kúrò gbogbo bọ́dì yòókù èmi ni mo ní ó dẹ̀ gbé picture another person ó dẹ̀ gbé sí mi lójú. Eléyìí jẹ́ nǹkan tó bá mi lọ́kàn jẹ́ gidigidi pé ládùúrú làálàá mi ládùúrú iṣẹ́ tí mo ṣe ládùúrú gbogbo ẹ̀ báwo lẹ́ni ṣe máa gbé bọ́dì mi síbẹ̀ tó máa yọ ojú mi kúrò tó máa gbé ojú another person sí. Mi lè sọ ìtàn yìí kí n má appreciate Taye Currency mo rántí dáadáa lọ́dún náà lọ́hùn Taye Currency ṣe prayer kan mo wà ń bẹ wá ní mo wá ń ké because ó dùn mí gan ó wá sọ fún mi pé ṣé pósítà ló fẹ́ kán rí ni àbí kán rí ẹ bóyá ọ̀rọ̀ tí Taye Currency sọ lọ́dún náà lọ́hùn bóyá òun ló jẹ́ kí Ọlọ́run tún wá túbọ̀ kún an effort mi ló jẹ́ kí orúkọ yẹn
ló jẹ́ kí kọ́lọ́run fún mi because kò easy láti rí i pé o ṣe fíìmù kan wọ́n wá ń fi orúkọ fíìmù yẹn wọ́n fi ń pè ẹ́. Lẹ́yìn ìgbà yẹn mo ti ṣe àwọn fíìmù míì tá a ti believe wípé òkè ó yẹ kí orúkọ yẹn kó tiẹ̀ parẹ́ ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún mi láti pa orúkọ yẹn rẹ́, láti pa orúkọ Ọmọlókà yẹn rẹ́. Ẹ̀yìn ìgbà yẹn ni mo ya Àjìjàngbara. Mo ṣáà dúpẹ́ lédè kúkúrú, mo ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mo ṣáà gbà síta ìkọ́rẹ́sì lẹ́nu pé òkè ẹ bá mi ṣàdúrà wà ní ẹ bá mi ṣàdúrà fọmọbìnrin kọ́lọ́run jẹ́ kí iṣẹ́ yìí kó tà kó bá jẹ́ gbogbo nǹkan tá a béèrè lọ́jọ́ náà lọ́hùn Ọlọ́run ó mú wá sílé ó mú wá sí ìmúṣẹ because Ọmọlókà ó tà gan-an. Nígbà tó Ọmọlókà tà níṣẹ́ tó yẹ kí mákẹ́tà pè mí kó fún mi lówó mi kó tún wá fún mi ní gain kó fún mi ní èrè mi ó kàn wá sí ìlú Ìbàdàn ó kàn bẹ̀rẹ̀ sí ní pín owó fún àwọn èèyàn kán máa fi ya fíìmù fóun láì fẹ́ mi lówó ti tèmi. Mo béèrè mo pé gbogbo àwọn tó jọ̀gá ẹ̀ mo pe àwọn corporate mo pe Kush mo pe gbogbo wọn Epsilon mo pe everybody mo fẹ́ jọ́sùn àwọn ọmọkùnrin ti ta fíìmù ó tún ta pọ́tà ayé ìgbà tá a máa ń ta fíìmù tá a tún máa ta pọ́tà ni pé kò dẹ̀ padà fún mi ní anything kò fún mi lówó mi kó tó bá tẹ̀ ní fún mi ní gain kó tẹ̀ fún mi lójúlówó owó mi. So ó wá sí Ìbàdàn níjọ́ kan àwọn kan ṣáà pè mí wọ́n pẹ́ ní ẹni Sir White àti Sir Mark ní T-Exclusive bí mo ṣe ń dé T-Exclusive wọn náà fẹ́ bá parí ìjà ní kó fún mi lówó mi ó kàn ju gbà tí sí mi ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní kó gbà júbò mi nìyẹn mákẹ́tà náà mi lórí owó mi eléyìí máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi lóòótọ́ èmi àti ẹ ti parí ìjà ó ti bẹ̀ mí lọ́pọ̀ lẹ́yìn àkàìmọye ìgbà but èmi kínkínní létí àwo gbẹ̀gìrì tá a bá ní ká nù kúrò ká máa jẹ oúnjẹ yẹn lọ bójú bá kúrò ọkàn ò ní ẹ́bà kúrò ń bẹ láìláì ó máa ń jẹ́ nǹkan tó máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi ní gbogbo ìgbà tí mo bá ṣe rántí. Nítòótọ́ kò yẹ kí n sọ mọ́ torí pé Ọlọ́run gbìjà mi jà lọ́nà tó pọ̀ gan. Mákẹ́tà yẹn lé òun ò ní jẹ́ kí n exist mọ́ ní industry. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lé ní pé tóun gangan bá fẹ́ wo fíìmù wa nísìn nínú kó ṣẹ̀ṣẹ̀ fowó wò lórí YouTube àbí kó lọ rà á àbí kó tọrọ lọ́wọ́ àwọn tí kí lórúkọ ẹ̀ torí pé gbogbo nǹkan tó béèrè gbogbo nǹkan tó sọ gẹ́lẹ́ lọ́jọ́ yẹn gbogbo ẹ̀ pátá gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó wà nínú ìjà yẹn tọ́jọ́ gbìmọ̀ ẹ̀ pé wọ́n fẹ́ bóyá wọ́n fẹ́ nà mí àbí wọ́n fẹ́ rẹ́ mi jà àbí wọ́n fẹ́ yẹ̀yẹ́ mi lénìí mo yan Ọlọ́run lógo wípé Ọlọ́run gbèjà mi jà lọ́nà tí èmi gan tí mi ò lérò bó jẹ́ nǹkan tó máa ń dùn mí ní gbogbo ìgbà. Lẹ́yìn ìgbà yẹn tí mo ya Jàǹgbára wọ́n fẹ́ kí n máa jẹ́ the activist kí n máa jẹ́ Àjìjàǹgbara ṣùgbọ́n Ọlọ́run ò gbà Ọlọ́run ṣáà ní pé òkè Ọmọlókà náà ni mo ya fíìmù kan ọba obìnrin gbogbo ìlú òyìnbó nísìn ọba náà máa ń pè mí ọba obìnrin náà máa ń pè mí síbẹ̀síbẹ̀ Ọmọlókà yẹn ò jẹ́ kúrò Ọmọlókà yẹn náà ni so. ẹ ṣeun gan ma ẹ ṣeun gan ẹ fi wá nígbà tẹ́ ẹ sọ̀rọ̀ wípé nígbà tẹ́ lọ sílé ẹ̀kọ́ gíga computer science lọ study bẹ́ẹ̀ tó wá study computer science tó dẹ̀ tí wá dé ìwọ̀n tó tí wá ń ṣe eré orí ìtàgé ǹjẹ́ lè ṣàlàyé fún wa tó yẹ pé ẹ fi yan iṣẹ́ orí ìtàgé yìí ní ààyè láti máa ṣe. Ṣe rí wọ́n ní pé tí orí bá mọ ibùsùn ìbá túnbẹ̀ ṣe. Like I said earlier mo ní àkàìmọye wanted places ló máa dé kó tó dé destination ẹ̀. Nígbà téèyàn bá ń wò wípé èyí jẹ èyí ò jẹ nítorí pé ìdílé onígbàgbọ́ ni mo ti jáde wá. Sunday school teacher ni mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ assistant choir mistress ni mí tẹ́lẹ̀. Àwọn òbí mi ò fọwọ́ sí kí n lọ ṣiṣẹ́ tíátà kí n lọ ṣe orí ìtàgé though mo ti ń ṣe mo ń ṣe ní church mo join àwọn Mark Bámilóyè mo máa ń bá wọn ṣe tíátà wọ́n gba tíátà yẹn bó wọ́n gba tíátà sákúlà lọ́wọ́ mi wọ́n believe pé eléyìí táwa ń ṣe tíátà ayé ni wọ́n believe pé secular là ń ṣe so wọ́n gbà mí láàyè wọ́n ṣàfẹ́ kí n kàwé tí mi bá wá kàwé wọ́n fẹ́ kí n mo gbẹ̀bí dáadáa auxiliary nurse ni mí mo gbẹ̀bí dáadáa mo ṣiṣẹ́ ní mission house láti gbẹ̀bí torí wípé ẹni tí mo rí tó dàbí àwòkọ́ṣe fún mi ti ṣe tí orí ìtàgé fi wù mí lọ́pọ̀lọpọ̀ òun ni Mama Rainbow so mo wá mọ̀ pé nọ́ọ̀sì ni ìyá Rainbow èmi náà fẹ́ di nọ́ọ̀sì
at the same time kì í ṣe pé nọ́ọ̀sì yẹn gangan ni priority bí ó ṣe tíátà báwo ni mo ṣe lè rìn kó tó wá di pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mo meet Abdulrasaq Ọlásùnkànmí Ọláìwọlá tí gbogbo èèyàn mọ̀ sí Òjòpá Gbogbo. So ìgbà tí mo débẹ̀ mo rí pé eléyìí lágbára lóòótọ́ o, mo sá dànù mo sá kúrò lọ́dọ̀ Òjòpá Gbogbo, mo lọ mo tún padà lọ school mo tún padà dé mo tún ṣe gbogbo ẹ̀ later mo lọ join ẹnìkan ní Ìbàdàn yìí tí wọ́n ń pè ní Alhaji Jamiu Adédayọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Alhaji H. Ìgbà tí mo débẹ̀ náà wọ́n tẹ̀ ọkọ̀ fọwọ́ ọ̀fẹ́ mú wa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n nígbà tó yá tí ọ̀rọ̀ òṣèlú tíátà tó dé láyé ìgbà yẹn ó jẹ́ kí gbogbo wa jọ dẹ̀yìn kọra wa bí kan ní wọ́n sọ pé ó invite ẹnìkan wá ó fẹ́ gbàbọ̀dè kìnnìkan a lot of crisis nítorí òṣèlú yẹn really dá nǹkan tó pọ̀ sílẹ̀ so mo ń láti kúrò ńbẹ̀ mo ń láti padà lọ sí Abẹ́òkúta pé wó bápá ò bá ṣe ṣọmọ Abẹ́òkúta náà mo ti ń bọ̀ tẹ́lẹ̀ èèyàn máa ń kà sí orí ni kó tó wá di wípé èmi àtọ̀gá mi wá padà which is Òjòpá Gbogbo a wá padà sọ̀rọ̀ a lọ ṣe stage performance kan fún Gbénga Daniel so ibẹ̀ la wà tí àwọn bàbá Sùwé àwọn èèyàn ṣáà fẹ́ sọ gbogbo wọn ṣáà parí ọ̀rọ̀ láàrin mi àti Òjòpá Gbogbo pé no torí ìgbà yẹn kò mọ́ mi lára pé wọ́n máa ń ṣépè fún yànnà tí a torí ibi tèmi ti ń bọ̀ ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ mí náà nìyẹn pé àṣé èpè wọn máa ń fi ń bomi mu ní indọ́sìn ni èpè tó máa ṣẹ́ fún ẹ kò ń ṣe pépè tó máa ràn ẹ́ àbí tó máa jà ẹ́ èpè bí àdúrà ní tó bá ti ṣe nǹkan èpè yẹn ò lè ràn ẹ́ so nígbà yẹn èmi ò láìkí kinní yẹn òun ló jẹ́ kí n kúrò so later gbàtà ṣàwá sẹ́tù ẹ̀tàn mo ṣàtún padà sí ọ̀dọ̀ wọn so bí ìrìn àjò náà ṣe jẹ́ ní ṣiṣẹ́ mo pé nítorí pé wọn ò gbà mí láàyè kí n lọ ṣe tíátà yẹn màá ṣáà ṣe nǹkan kan tó ṣáà máa tẹ́ àwọn òbí mi lọ́rùn òun ló sún mi sí gbogbo mo lọ ṣe computer science mo lọ ṣe gbá mo lọ ṣàwọn gbẹ̀bí ní church mo ń ṣe gbogbo ẹ̀ yẹn so nǹkan tó sún mi débẹ̀ nìyẹn. ẹ ṣeun gan lẹ́yìn ìgbà tí ẹ bá bẹ̀rẹ̀ ìrìnàjò orí ìtàgé yìí ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa bí oye ọdún tí ẹ ti bẹ̀rẹ̀ tí ẹ ti ń rìnrìn àjò náà. Pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo lè sọ pé bóyá bíi 25 years ago. Bí 25 years ago. Yes. Lẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Bẹ́ẹ̀ ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni mo ti bá sọ̀rọ̀ tó yẹ pé tí n bá béèrè ìbéèrè lọ́wọ́ wọn mo wá rí pé ìbéèrè yẹn náà ìdáhùn tó máa ń fún mi ìkọ̀ọ̀kan náà ló máa ń sábà jẹ́ torí wọ́n fi yé mi ní pé bí ó bá lọ sílé ìwé gíga tó lọ ka tíátà yìí wọ́n ní tó bá padà dé wọ́n ní ó di dandan kó wà lábẹ́yìn kó kọ́ iṣẹ́. Ó dàbí ẹni téèyàn bá lọ sí ilé ìwé fún ó dáa kéèyàn lọ sí ilé ìwé fún tíátà bó tó bá lọ sí ilé ìwé fún tíátà ó dàgbà tẹ́ kán lọ kọ́ ẹ ní theory ó wá practice ní bíbá ẹni so bó ṣe rí nìyẹn mi mọ irú ìdáhùn tó ti fún yẹn rí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ náà nìyẹn bí ọdún mélòó gbọ́ngàn lẹ́yìn fi kọ́ṣẹ́ yìí gbọ́ngàn. Mo ì tún lè sọ fún yín pé títí dìsìn mo ṣe ń kọ́ ẹ̀kọ́ lọ ni mo sì ń kọ́ṣẹ́ lọ́wọ́lọ́wọ́ náà ni torí pé Bíbélì sọ wípé ẹnikẹ́ni tó bá fẹ́ ẹ̀kọ́ ó ń fẹ́ ìmọ̀ ṣùgbọ́n ẹni tó bá kórìíra ìbáwí ẹranko ni ẹ̀kọ́ ò lópin mo sì ń kẹ́kọ̀ọ́ lọ ni mo sì jẹ́ akẹ́kọ̀ọ́. Láàárín ìgbà tó yẹ pé ẹ̀ ń kẹ́kọ̀ọ́ yìí kì í má sọ pé lẹ́yìn ìgbà tẹ́ ti dòmìnira tẹ́yìn náà ti ń ya iṣẹ́ tẹ́ ti ń dá ṣe ǹjẹ́ lè bá mi sọ àwọn ìdojúkọ tó jẹ́ má lè gbàgbé tí ẹ̀ lè gbàgbé lẹ́yìn nígbà tí ẹ̀ ń kọ́ṣẹ́ yìí. Nígbà tá a tẹ̀ ń kọ́ṣẹ́ ó ṣì rọrùn díẹ̀ torí pé ọ̀gá wa ń dáàbò bò wá which is Òjòpá Gbogbo lẹ́yìn pé tá a bá lọ ṣe performance irú ìjọ kan wà lọ ṣe performance ní Ṣàngó Ọ̀tà tí wọ́n attack wa kò ń ṣe physically tó jẹ́ pé wọ́n ṣe ṣàǹkan sí wa tẹ́ pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ ọ̀gá mi kan Jàre Adénírègùn so ló jẹ́ kí a bọ́ nínú kinní yẹn láti ìgbà tí mo lè sọ pé mo ti dẹni ara mi pé èmi náà ti dọ̀gá ara mi at least mo ti dọ̀gá ara mi ń sìn ó ti lọ bóyá bíi 13 bóyá bíi 15
18 years ago torí mo lè sọ pé mo ti dòmìnira ara mi tèmi náà ti ń dá produce láti 2006 ni wọ́n kọ́ ṣe first movie mi before that time mo dẹ̀ ti dòmìnira ara mi but títí dìsìn mo sì jẹ́ akẹ́kọ̀ọ́ but láti 2006 yẹn ni mo ti ń ṣe production láti ìgbà yẹn títí dìsìn àkàìmọye eléyìí tí mo ti tó yẹ kí mo fáwọn èèyàn lówó lọ ṣe àìmọye eléyìí tèmi gangan fún ara mi ṣe fún ara mi àìmọye so ni mo sọ fún yín lẹ́ẹ̀kan yìí pé torí bá mọ ibùsùn ìbátúbẹ̀ ṣe ká sọ wípé gbogbo àwọn ẹ̀dá bá mọ̀ irú Fẹ́mi Adébáyọ̀ ń sìn barista ni lọ́ọ̀yà ni so bọ́ọ̀lọ́n kádàrá pé ìtìṣẹ́ iná ni ó máa padà sí so gbó ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí nìyẹn. ẹ ṣeun gan-an gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ lẹ́ẹ̀kan yẹn torí tí ẹ bá bá èmi sọ̀rọ̀ èmi máa ń like láti tú nǹkan ìdí tí mo dẹ̀ ṣe máa ń tú ni pé torí àwọn èèyàn tó wà nílé àti àwọn olólùfẹ́ yín àgàgà tí àwọn èèyàn tí wọ́n pé wọ́n fi ń ṣe àkọ́ṣe táwọn náà pé àwọn náà fẹ́ dàbí àǹtí àwọn náà fẹ́ dàbí àwọn mọ́mì àwọn náà fẹ́ máa ṣe sinimá ẹ̀ nítorí mo ṣe fẹ́ béèrè ẹ sọ pé nígbà tí ẹ lọ ṣiṣẹ́ ní Ṣàngó ẹni wọ́n fẹ́ nǹkan ẹjọ́ máa ṣe powder ni àbí kò yé wa torí àwọn ẹlòmíì lórí ayé jẹ́nsì láwà máa ń láì ká sọ̀rọ̀ bí ọ̀rọ̀. ṣẹ́rí ìyẹn nìkan lèmi ò lè sọ mi ò mọ nǹkan tí because ìgbà yẹn àwọn orin táwa náà kọ náà lágbára ẹ mọ̀ pé ayé tíátà total tíátà ẹ máa lùlù ẹ máa jó ẹ máa kọrin àwọn nǹkan táwa náà sọ meanwhile nǹkan tó kọ sínú ìwé fún wa làwa kà jáde àwa ò mọ̀ yes. ẹjọ ṣe lè kó fún wa. ojúmọmọ ọjọ́ yọ ọ̀yẹ́yẹ́ gẹ̀rẹ́ àwo ní í ṣe ọjọ́ tó yọ ṣe bí òṣè ní òṣèṣà lòun àwo òṣèṣà lòun àwo bójúmọ́ bá ti mọ́ ọjọ́ ayọ̀ ọjọ́ tó yọ akórè wá o ọjọ́ tó yọ ń kọ́ làábọ̀ ọjọ́ tó yọ gbowó ya lé mi dákúngbọ́mọ ya lọ dẹ́dẹ́ mi tòfun tarun gbénú ìgbẹ́ wò wá tówó tọmọ fi ilé wa ṣe bùgbé o a rí bẹ́ẹ̀ a ṣe bẹ́ẹ̀ ọlọ́jọ́ ní à ń jẹ́ kó rí bẹ́ẹ̀ ohun èwí ayé bá ti wí ṣóun lọ gbàgbà ọ̀run gbà o àrí bẹ́ẹ̀ dandan ni ohun àgbà ni mo fọ o ọjọ́ ṣóun ló bí òwúrọ̀ ọjọ́ ń ló bí ọ̀sán mo ṣe bóun ló bí alẹ́ mo wọnú ayé lówùúrọ̀ kùtù ìyàlẹ̀ taka àtàrí gbọ̀ngbọ̀n mò ń wọ̀sán ayé lọ orí mi jẹ́ kí ọ̀sán san mi so bí orin yẹn ṣe lọ nìyẹn àwọn ọmọ tó jẹ́ wípé wíẹ̀ làwọn já yìí àwọn tó yẹ pé àìbínú laṣọ tí wọ́n wọ̀ ẹ̀jẹ̀ bá wọn wí díẹ̀ pé ará abo làwọn mo gbèdì fáwọn àwọn ará ọ̀tá o àwọn àjẹ́ ọ̀tá mo ṣe bá yín o mo ṣe bá yín o so nígbà yẹn mọ̀ pé àwọn orin tá a máa ń kọ tó bá ní jọ̀bọ̀jọ̀bọ̀ lọ́rùn tó bá lóògùn arìnyà brọ́dà mi má lọ jáyán so bọ́rọ̀ náà ṣe lọ ní ẹja ṣẹ́wé bóyòkù. ẹ ṣeun gan ẹ ṣeun lẹ́yìn ìgbà tí ẹ wá di ọ̀gá tẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní yaṣẹ́ torí èyí tẹ́ bá a sọ́ọ̀sẹ̀ nígbà tí ẹ̀ ń kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni nígbà tí ẹ wá di ọ̀gá èwo wá ní èyí tí ẹ tún bá pàdé tó jẹ́ ohun má lè gbàgbé. akẹ́múyẹ ohun mọ́ ní gbàgbé la pàdé ṣé ìgbà tí mo ya sinimá mi kan tí mo pe àkọlé rẹ̀ ní Àkànkẹ́ Onírèsé ni kí n sọ ni àbí èwo challenges pọ̀ ṣe rí ok nígbà tá a ya Àkànkẹ́ Onírèsé bóyá kí n mú láti bẹ̀ yẹn èmi àti àbí Àkànkẹ́ Onírèsé ló wá di Àkànkẹ́ Amọ́roro Àkànkẹ́ Amọ́roro ni ìgbà tá a ya Àkànkẹ́ Amọ́roro èmi àtẹni tá a jọ tó jẹ́ partner mi tá a jọ sọ̀rọ̀ a jọ sọ pé ok ìwọ máa fi iye báyìí lẹ̀ máa fi iye báyìí lẹ̀ má wọrí mo kọ́kọ́ wo tèmi fún gbowó ti tèmi lẹ́yìn tí mo kówó ti tèmi fún ló ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní fún mi lówó ó dẹ̀ mọ̀ pé a ná owó yẹn tán lẹ́yìn tí mo ná owó yẹn tán iṣẹ́ jáde iṣẹ́ tà iṣẹ́ lọ ó ṣe gbogbo ẹ̀ crisis ṣẹlẹ̀ lọ́tún crisis ṣẹlẹ̀ lósì tó jẹ́ pé àwọn alágbà wọ́n bẹ̀rẹ̀ sí ní pé Òjó Pagbogo tó bẹ̀rẹ̀ sí ní threaten Òjó Pagbogo pé a lo eégún nínú fíìmù a fẹ́ ṣe kinní kan a wá sọ pé but eégún tá lò nínú fíìmù yẹn kò ń ṣe wípé a bà ìṣẹ̀ṣe jẹ́ náà a tún ìṣẹ̀ṣe ṣe ni
kíní kan à ń gbé àṣà wa àti kíní kan wa nìkan iṣẹ́ ṣe ò kí ń ṣe àṣà ó ní ẹ̀sìn ni pé bó ṣe jẹ́ ẹ̀sìn kìrìsìtẹ́nì tẹ̀sìn mùsùlùmí ṣe wà bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn àbáláyé wà pé kò kí ń ṣe àṣà tá a fẹ́ sọ pé a fẹ́ gbé àṣà ga so gbogbo kíní yẹn ò yé mi mọ́ pé kí wá ni àṣà wa àti ìṣe wa tá à ń promote kí ni culture wa nígbà tó bá sọ wípé a lo eégún nínú fíìmù tí kì í ṣe wípé a abuse eégún wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní threatening wọ́n ní kó tó pa owó sẹ́ǹdì nọ́mbà mi sọ mo ní ẹ sẹ́ǹdì nọ́mbà mi sí wọn òdògbàgbó ṣàfàyàrọ́ kinní yẹn ìgbà tí gbogbo kinní yẹn lọlẹ̀ tán ẹni tó yẹ tá a jọ ṣe business náà tó yẹ kó fèmí náà lówó náà tó bá tiẹ̀ fún mi lérè ojú owó mi tá a jọ mọ̀ tá a jọ ṣe bóyá èkó dá padà fún mi ó ní kí n fòkè kí n nìṣó pé ó ti believe pé mi ì lẹ́nì kankan àfọlọ́run èmi ò sì lẹ́nì kankan náà lóòótọ́ ó believe pé kí n ṣe nǹkan tí n bá fẹ́ ṣe kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe wọn ò fún wa lówó wa so ara challenges kọ̀ọ̀kan nìyẹn tó bá dẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n bá ní nǹkan papọ̀ ni wọn ò ní ṣe bẹ́ẹ̀ fún wọn gbàwá tó bá jẹ́ wípé kinní báyìí but it is well it's fine and good so a lot of challenge tá a lè sọ pé àti ìdúró gan lórí challenge torí tó bá sì ti ń jí lójoojúmọ́ tó bá ti ń ṣiṣẹ́ ló wọn máa production kọ̀ọ̀kan challenges kọ̀ọ̀kan ni so ẹ ṣeun a lot. ẹ ṣeun gan ẹ má bínú pé mo béèrè ìbéèrè ó ṣe jẹ́ pé tó bá ti di ọ̀rọ̀ owó bóyá tí ẹ ṣiṣẹ́ wọn ò fẹ́ sanwó kí nìdí tó ṣe níbẹ̀ lọ́dọ̀ tí. kò ń ṣàwé kò ń ṣèmi nìkan tẹ́ bá lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo èèyàn ẹlòmíì lọ́la wípé wọ́n á fi bóyá bíi for example bóyá kan fi bóyá bíi kí n kàn fi sọ̀rọ̀ pé bóyá kéèyàn fi bíi 3 million naira yàṣẹ́ láyé ìgbà yẹn kí mákẹ́tà sọ fún ẹ pé ó fẹ́ rà lọ́wọ́ ẹ 300,000 3 million sí 300,000 eléyìí tó bá ràjò lè sọ pé òun fẹ́ san 700,000 tó bá tún wá san 700,000 yẹn lásìkò ìbá nítumọ̀ ọ̀pọ̀lọpọ̀ tún ní dóò bá a ti ń sọ̀rọ̀ àwọn èèyàn kan tí ò dáa láwọn èèyàn kan dáa láàrin wọn o tí corporate bá ní kẹ́ ẹ lọ sùn ní o tí corporate bá sọ fún ẹ the only thing tí ò lè ṣẹlẹ̀ láàrin wa àti corporate pé corporate ò ní fún ẹ lówó lọ́jọ́ Monday yàtọ̀ sí Monday tí corporate bá ní máa fún ẹ lówó ní déètì báyìí kò ní yẹ ó máa fún ẹ lówó àwọn èèyàn kọ́ dáa bẹ́ẹ̀ tẹ́kun tó bá ti bẹ́ẹ̀ ṣàdéhùn wọ́n máa ń dó sórí àdéhùn tẹ́pẹ́ anything tó bá sọ fún ẹ pé má wọrí kinní kan Thomas náà dáa akáyọmọye àwọn èèyàn bẹ́ẹ̀ tó dáa Epsilon wọn dáa akáyọmọye àwọn èèyàn tó dáa wà Adekas ó dáa àìmọye àwọn èèyàn tó dáa lóòótọ́ nínú àwọn kàńdá nínú àwọn èèyàn tó dáa ní kàńdá ìrẹsì wà àwọn kan wà tán bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ bóyá o yà sẹ́ńtẹ́ 700,000 bóyá 600,000 naira tó máa sọ fún ẹ pé 400 mo fẹ́ rà 500 mo fẹ́ rà 700 mo fẹ́ rà tó máa fi lè sọ fún ẹ pé iye báyìí ni mo fẹ́ rà owó ẹ ò ní yẹ ṣùgbọ́n àwọn tó ń wà yẹn náà wọ́n kọ́ sójú so àwọn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àkàìmọye èèyàn náà ti bá yé ẹ̀jẹ̀ tí ò lè produce mọ́ àkàìmọye èèyàn ló ti yáwó gbọ́múlé rántà tí ò exist mọ́ ní industry táyé wọn ti bàjẹ́ so industry dẹ̀ lélẹ̀ wọ́n èèyàn yàn lọ wọ́n èèyàn yàn pé o fẹ́ soríire jẹ́ ara ẹ̀pẹ́ láti soríire rárá o tó dìgbà tó bá tó soríire tán kan tó máa bá ẹ yọ̀ pé abọ́ ẹ dúpẹ́ nǹkan ẹyọ kan tó máa ń kó gbogbo industry papọ̀ tínú wọn máa ń dùn sí jù òun nìkan type RIP. ẹni tí wọ́n celebrate rí nígbà tó wà láyé ẹni tí wọ́n promote iṣẹ́ rí nígbà tó wà láyé ẹni tí wọ́n wish happy birthday nígbà tó wà láyé tó bá kú wọ́n á ta RIP ìyẹn yá wọn lọ́wọ́ ìgbà yẹn lẹ máa rí àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé kò sí bó ṣe máa kà tó ní ké ìgbà yẹn náà máa mọ value ẹni yẹn pé ó dẹ̀ wà dáa tí yẹn dẹ̀ wà dáa o bọ̀dá yẹn dẹ̀ wà good o bọ̀dá yẹn dẹ̀ wà ṣe kinní kan o so bó ṣe rí nìyẹn oníkálùkù ní industry wà jagun ni oníkálùkù ń jagun kì í ṣe pé ẹnì kò rí tẹnìkan rò pé ó fẹ́ ga ń gbé o tó ṣubú kí ló kan títí wọn oníkálùkù ń lọ títí àráyè kò sẹ́ni tó ráyè ẹnì kankan pé kinní kankan. ẹ ṣeun ma ìjọ wo nínú yín dùn jù láti gbà tẹ́tí bẹ̀rẹ̀ ṣẹ̀ṣì rántí ohun tó ṣẹlẹ̀ sí tí mi fi dùn. ìjọ tínú mi dùn tó pọ̀ dáadáa bí mo ṣe ní ìdákejì náà ni mo ṣe ní ọjọ́ tínú mi dùn dáadáa torí wọ́n kọ̀ wò pé bóyá kí n sọ wípé kí ìjọ tínú mi ò kí ń dùn ṣá torí pé ìdùnnú ti tèmi tí má ti wà láàrin àwọn tíátà mi nínú mi máa ń dùn inú mi máa ń ṣe gbogbo ẹ̀ so máa ń derive joy bó ìgbà tí mo ṣe premiere tí mo kọ́kọ́ ṣe first premiere mi
bóyá 2013 or something tí mo kàn fẹ́ wọnú hall tí mo kàn rí èrò mo kàn pé ṣé mi ni mo kó adúrú èrò yìí jọ. I was like ìyẹn jẹ́ nǹkan ìdùnnú fún mi. Then ẹlẹ́ẹ̀kejì incident kan ṣẹlẹ̀ sí mi tó jẹ́ nǹkan ìbànújẹ́ tó gbomi lójú mi gan-an. Later ìjọ tí wọ́n kọ́kọ́ fún mi ní físà ìlú òyìnbó èmi náà láì ní ìrànlọ́wọ́ ẹnì kankan láì ṣe because reason tó jẹ́ kí inú mi dùn pé wọ́n fún mi ní físà kò ń ṣe èmi nìkan náà máa kọ́ fún ní físà but kí ni àwọn nǹkan tójú ẹ ti rí wọn ò bá ti fọ̀rọ̀ pé mo fẹ́ travel mo fẹ́ lọ sílùú òyìnbó kan fi ti gba pátá ń di mi nísìn báwo ó máa jẹ́ nǹkan tó máa jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi for life nígbà tí ọ̀rẹ́ mi pè mí pé kí n wá meet àwọn kan ó dẹ̀ mọ̀ pé mo ń sọ pé mo fẹ́ travel èmi náà fẹ́ travel kí n wá meet àwọn kan pé ẹni yẹn fẹ́ kóyàn bíi 14 àbí èèyàn bíi bóyá ṣe 14 àbí 21 àbí kí mi rántí mọ́ pé ó fẹ́ kó wọn travel out ó fẹ́ kó wọn lọ sí Dubai ẹlẹ́dàá o bọ́n nǹkan téèyàn ò bá mọ̀ pé ó fẹ́ kó wọn travel Dubai tó bá dẹ̀ ti lè gbà fún ó máa ṣe ìwọ ó máa fìwọ náà sí inú mi bá dùn but ibi tẹ́ni ẹ tí ó kọ́ fọ́ǹbù ìbá máa sọ pé òun fẹ́ fún mi lówó ń jọ yẹn ó bá fẹ́ fún mi lówó bá ṣe transfer 5,000 naira mọ́ mi gángan dùn fún yàn ní nǹkan tó ṣé tó fẹ́ náà yàn lọ ìlú òyìnbó ní fún mi 5,000 naira pé ó kọ́kọ́ bá mi sọ̀rọ̀ yìí ilé má serious o gẹ́gẹ́ bí ọmọ ọgbọ́n èmi náà wá ń fọ̀rọ̀ lọ ìmọ̀ àpẹ nìkan godfather mi ni wọ́n hello sir mo meet ẹni báyìí wọ́n wà introduce ẹni báyìí fún mi wọ́n ní ó fẹ́ rán mi pé ó fẹ́ káwọn kan travel wọ́n mọ̀ ló fẹ́ kémi náà travel ẹni tá à ń sọ ìtàn tí ó fẹ́ gba pátá yìí kò dé pọ́ kí lorúkọ Kútọ́nù kò dé Kútọ́nù rí so ìyẹn ni ìbá máa dùn mí ìjọ tí mo wá ṣe kinní yẹn tí ò sí ọwọ́ rẹ̀ ń bẹ̀ tí ò sọ ọwọ́ ẹnì kankan ń bẹ̀ tẹ́nì kankan ò lè ṣìrègùn lé mi lórí pé ọpẹ́lọpẹ́ wà tí mo wá ṣe kinní yẹn tó wá bọ́ sí I was so excited nítorí nǹkan tí mi bá fi fira mi ṣẹlẹ́lẹ́yà lélẹ̀ ṣẹlẹ́lẹ́yà in the sense that mi sọ pé mo saint o but mo lè sọ pé mo decent because ẹni yẹn kò ń ṣèyàn tó wọ́ ọ̀tẹ̀ o lè date èèyàn naturally even tí ò ní ṣe pẹ̀lú anything bóyá ó fẹ́ fún ẹ lówó àbò fẹ́ ṣe anything fún ẹ tó ò ní ṣe pẹ̀lú ẹ but o fẹ́ ṣe nǹkan torí nǹkan kan tẹ́ni yẹn ò dẹ̀ wọ́ọ̀tì nǹkan yẹn ó máa dùn in fact mi mọ bí mo ṣe lè feel ní ọjọ́ tèmi ibi tí mo wá fẹ́ lọ in fact ibi tó ìlú òyìnbó tó tún le jù Ọlọ́run tún yọ̀ǹda rẹ̀ fún mi Ọlọ́run wá jẹ́ èmi ni fún mi pé gbogbo tó ń sá lọ tó ń ta wá lọ Sókótó yẹn ó rè lápò ṣòkòtò rẹ̀ mo wá di ẹni tó ń bá àwọn èèyàn ṣe tó náà tèmi náà tún lè sọ pé òkè ó yá ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ kí n bá yín ṣe travelling èmi náà wá di ẹni tó ń bá àwọn èèyàn ṣe travelling níbi tí mo mọ ojúlẹ̀já rẹ̀ dé so ó máa ń jẹ́ nǹkan ọ̀dùnnú fún mi lọ́pọ̀lọpọ̀ ìgbà tí n bá ti rántí ìkan tó ṣẹlẹ̀ sí mi of reason tó jẹ́ nǹkan ìwúrí àwọn èèyàn sọ pé how come báwo ló ṣe àwọn tó ní fọ́tò lè kanna gan wọn rí físà yẹn gbà bọ̀ pẹ̀lú àtìlẹ́yìn àwọn èèyàn gidi nígbà míì náà wà ó máa ń dáa kó o ní èèyàn gidi kó o bá èèyàn gidi dòwò papọ̀ kó o bá èèyàn gidi tò papọ̀ ó possible kó jẹ́ wípé títẹ́ níyẹn ó máa help ìwọ náà torí Bíbélì sọ fún mi pé èèyàn méjì sàn ju ẹnìkan lọ ó ní torí tí àwọn méjèèjì ní èrò rere fún làálàá wọn ó ní ègbé ni fún ẹni tí òun nìkan dá wà ó ní torí tó bá ṣubú kò sẹ́ni tó máa gbé dìde so Ọlọ́run mo yin Ọlọ́run lógo wípé Ọlọ́run fi Yèyé Bọ́sẹ̀ Akínọlá our governor Ọ̀yọ́ state tamper ó fi ṣe gàrí tíra mi ó jẹ́ kí gbogbo ẹ̀ já sí ìrọ̀rùn fún mi so Ọlọ́run lò fún mi ní àwọn ibi tó wà wọ́n kálukú kan tú sí o me I don't care but Ọlọ́run lò fún mi so mo réyàn gidi bá dòwò pọ̀. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ ń sọ so tí a bá rí àwọn èèyàn tó ń pè wọ́n yọ fídíò tó ń gbà àwọn fẹ́ ṣètò ìlú òyìnbó kọkàn sára sí yín. rárá o tó máa fẹ́ ṣètò ìlú òyìnbó oníkálukú mọ ibi tó lè lọ o mi ò ń ṣe ètò ìlú òyìnbó mo mọ tara mi ṣe mi ìmọ̀ nípa yòókù ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ mi ò kì í ṣe agent
but mo mọ tara mi ṣe so. ẹ ṣeun lọ nínú àwọn ìlú èbó tẹ́ ti lọ ǹjẹ́ ní dárúkọ bí ẹ̀yọ̀kan méjì tẹ́ ti lọ nínú ọ̀gbìn. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo ti lọ sí Dubai dáadáa, France mi ò níye, Germany, Italy, Malta, Israel lórí páálí mi tí èyí jẹ́ ọpẹ́ fún mi lọ́dọ̀ Ọlọ́run, mo dúpẹ́. ẹ ṣeun gan. ẹ jẹ́ á tún tẹ̀síwájú gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ti ń bá wa sọ tẹ́lẹ̀ mo fẹ́ béèrè pé ǹjẹ́ ti ṣe sinimá kan tó pé ẹ kópa níbẹ̀ tó pé ìtàn ẹ wá padà ṣẹlẹ̀ sí lójú ayé, torí mo ti rí bí èèyàn bíi 5 tí mo ti bá sọ̀rọ̀ tó sọ pé àwọn kópa eré kan nínú sinimá nígbà tó dẹ̀ máa délé ìtàn yẹn padà ṣẹlẹ̀. Rárá o, ó fẹ́ ṣẹlẹ̀, Ọlọ́run ni ò jẹ́ kó ṣẹlẹ̀, torí tó bá yẹ pé kíní ẹ̀ bá ṣẹlẹ̀ ni ó ṣeé ṣe ká má jọ ní oore ọ̀fẹ́ àtàǹfààní láti jọ jókòó báyìí nírú ọjọ́ tèmi. Mo rántí fíìmù kan Òrùka Májẹ̀mú náà pé táìtù ẹ̀. Òrùka Májẹ̀mú yẹn òkú ni kárátà mi ṣe. So Fẹ́mi Adébáyọ̀ ló wá gba Òrùka Májẹ̀mú lọ́wọ́ kárátà òkú yẹn. So inú pósí ni kárátà Fẹ́mi Adébáyọ̀ ló máa wọ̀, ló ti máa bá kárátà òkú yẹn, which is kárátà tèmi ṣe. Èmi ò mọ anything, mo ti wọ wedding gown, mo ti ṣe gbogbo ẹ̀, láti múra gẹ́gẹ́gẹ́gẹ́, ìgbà tó time tá fẹ́ ṣiṣẹ́, ọ̀tá mi kàn ra wọnú pósí, Fẹ́mi Adébáyọ̀ wá bá, mo sáré pé yẹn ń jẹnu wújẹ́wúyẹ́, àṣẹ ń ké wútúbà ń titi ẹ̀ ni. Èmi kàn ń ṣeré ń ti tèmi, èmi bí lè pé ṣe bá ń ṣeré ni. Bá a ṣe parí fọ́ọ̀sì yẹn, òtútù ti bẹ̀rẹ̀ sí ní mú mi. Tí mò ń gbọ̀n báyìí, tí ara mi wá ń gbóná gan, tí omi tó ń jábọ́ lójú mi tó gbóná bí omi gbígbóná. Ìgbà tí a fẹ́ ṣe second scene, mo ní mi wọnú pósí yẹn mọ́, mo jókòó báyìí, mo dẹ̀ ń gbọ̀n 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 báyìí, mi ò mọ̀ kí n máa mọ́jú. Ìgbà tó wá yá, mo wá pe Òjó pa ogo, ọ̀gá mi máa ní Òjó. Iṣẹ́ tẹ́ wá ṣe tẹ́ ti kú mẹ́la tán náà, èmi wọ́n wà nù nira, báyìí ló máa ṣẹlẹ̀ sí mi. Òjó bá ní oríire ò pé ni, ó ò lè gbàdúrà ni. Ṣé tá a bá fún yín lówó lórí stage, tẹ́ bá náwó lórí stage, ṣe máa ń kó lọ? Mo ní rárá kí n kó lọ, ibẹ̀ náà ló máa ń wà. Ó nítorí pé kí ni? Mo nítorí pé fake lówó yẹn, pé kí n kó lọ. Okay, ìgbà tó wá fi pósí ṣiṣẹ́ náà, ó wá gbúdọ̀ rí búùkù ẹ̀ pé kò ń ṣe ti tẹ̀. Mo ní kò ń ṣe ti tèmi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Òjó pa ogo ló wá ṣí mi níyè. Mo wá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ prayer kí n tó bọ́ nínú kinní yẹn, kí n tó bọ́. So nígbà míì wà tá a bá sọ̀rọ̀ àkì mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yẹn ó wà powerful. Àkì mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ ó lágbára gan ju àwa gangan tá a sọ lọ. So ìyẹn ni mo lè rántí, bọ̀ mọ̀ pé kò ń ṣe yẹn nìkan, bọ̀ mo sì lè rántí yẹn. ẹ ṣeun. Mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà tó jẹ́ lọ́kùnrin pé tá a bá béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n lè fẹ́ obìnrin onítíátà ẹgbẹ́ wọn. Púpọ̀ ni wọ́n máa sọ pé rárá àwọn ò lè fẹ́ onítíátà lóbìnrin sílé gẹ́gẹ́ bí ìyàwó. Òun mo ṣe wá fẹ́ béèrè lọ́wọ́ yín pé gẹ́gẹ́ bí obìnrin ṣé ẹ̀yin lè fẹ́ onítíátà lọ́kùnrin sílé? Ṣe rí àwọn ọkùnrin wa ìkà ni wọ́n, torí pé wọ́n mọ orú nǹkan tó ń fi wá ṣe ló jẹ́ kán sọ pé àwọn ò lè fẹ́ onítíátà sílé. Ìkà ni wọ́n. Torí pé mi ò mọ reason tá a ṣe lè fẹ́ra wa. A lè fẹ́ra wa dáadáa, báńkà méjì ń fẹ́ra wọn. The only thing tí mo kàn rò wípé ó lè fa sábàbí pé okay, a lè má lè fẹ́ra wa ni pé ìyàwó lọ Sókótó, ọkọ lọ Kàfàǹṣà, ta ló fẹ́ mójú táwọn ọmọ. But tí understanding bá ṣe tí understanding tó dán mọ́rán bá wà láàrin wọn, kò sí big deal. Òjó pa ogo àti àǹtí Mojí, onítíátà làwọn méjèèjì. Mide Martins àti Abíọ́dún Ọwọ́, onítíátà làwọn méjèèjì. Kọ́lá Ajéyẹmí, Tóyìn Àìmàkù, onítíátà ni wọ́n dẹ̀ ń ṣe dáadáa. So mi ò rí big deal nínú ẹ̀, but tọ́lọ́run bá kọ ni, tọ́lọ́run bá kádàrá bẹ́ẹ̀. So akáìmọye àwọn tí mo lè dárúkọ tó wà nítòsí mi ni mo dárúkọ yẹn, akáìmọye onítíátà tó yẹ pé àtọkọ àtìyàwó onítíátà jọ ni wọ́n, tán dẹ̀ excel nínú ayé, tán dẹ̀ ń ṣe dáadáa. So kò sí big deal. Dókítà àti dókítà ń fẹ́ra wọn, báńkà àti báńkà ń fẹ́ra wọn. Tọ́lọ́run bá kádàrá tí ìbágbépọ̀ wa bá wọ̀, a lè fẹ́ra wa, kò sí big deal. Ẹ ṣe wọn bọ̀. Ǹjẹ́ ẹ ṣe rántí role tí wọ́n fún yín nínú sinimá tó yẹ pé ó take yín time kẹ́ tó get ẹ̀?
tẹ́kọ̀ stress yín gan ǹjẹ́ ṣe rántí role náà. Inverside nígbà tí mo ṣe sinimá tí mo pe àkọlé ẹ̀ ní Adigunla. ṣe rántí bẹ́ ṣe sọ̀rọ̀ bẹ́ ṣe demonstrate nínú. mi lè demonstrate ó máa stress mi gan Adigunla story tó jẹ́ wípé bàbá yẹn ó fún ẹnìkan lóyún ní inú ìlú kò wá mọ̀ wípé ó fẹ́ nìkan lóyún ṣá báwo mo ṣe lè sọ ó fún àràrá kan lóyún àrá yẹn ó wá lóhun ògbóyún yẹn lọ́wọ́ àràrá yẹn pé oníyàwó ńlé òun lọ́mọ ńlé yẹn wọ́n ní ṣé o mọ̀ pé oníyàwó ńlé òun lọ́mọ ńlé ó ṣàfà kíní yẹn ṣàfà separation láàrin ó ṣáà lọ ṣe oògùn sí wọn ó ṣáà lé ìyàwó àtọmọ ṣáà lé wọn dànù kúrò ńlé at the end of the day máa yẹn wá padà méèkì ẹ̀ nílùú kò ríyàwó mọ́ kò rọmọ mọ́ wọ́n dẹ̀ ṣoògùn owó fún un ni oògùn owó tán wá ṣe fún yẹn wọ́n ní pé kò gbọdọ̀ lu ẹ̀jẹ̀ ara ẹ̀ so ìgbà tí ó máa lọ gbé ó ṣáà ń fi àwọn obìnrin rìn ní òun fòbìnrin rìn ní òun meanwhile ọmọ rẹ̀ ti ń ṣiṣẹ́ ní pẹ̀lú ẹ̀ tó ti ń ṣọmọ ọ̀dọ̀ kó dẹ̀ mọ̀ pọ́mọ òun ni ó ṣáà ń ṣọmọ ọ̀dọ̀ nínú ilé yẹn so ọmọ tó wá yẹ kó wá bá kó fẹ́ lò lálẹ́ ọjọ́ yẹn alẹ́ ọjọ́ yẹn ló dẹ̀ gbọdọ̀ ṣe kinní yẹn ọmọ yẹn wà ó ti disappoint ó ti sọ pé òun bọ̀ die minute ọmọ yẹn kàn wá mọ́ ni ó kàn pa ibo lòun ti wá fẹ́ rí ẹni tóun fẹ́ lò eléyìí náà obìnrin ni nàá kò dẹ̀ sẹ́ni ẹ̀kan tó béèrè rẹ̀ lọ́wọ́ ǹjẹ́ kó ń lò ó kàn fún ní drinks tó máa ń fa àwọn obìnrin yẹn ni bóyá fún ní drinks ó lọ bá ní àjọṣe papọ̀ ó ṣe bá lájọṣe papọ̀ ó yẹ kọ́ ọmọ yẹn powó ẹyọ méje ó wá pọ̀ mẹ́ta ó wá kí babaláwo pé kí ló lè ṣẹlẹ̀ ọmọ yìí ó wá ní kó máa bọ̀ ìgbà tán máa béèrè sí wọ́n ní ẹ̀jẹ̀ ara rẹ̀ ló lò ẹ̀jẹ̀ ara rẹ̀ tó lò yẹn wọ́n á ní n tó dẹ̀ ṣe yẹn ọmọ yẹn máa lóyún o torí ó yẹ kó kú ni tó bá ti pọ̀ owó ẹyọ méjèèjì tán ọmọ yẹn ti wá lóyún ẹ mọ̀ pé ó dẹ̀ ti fún ní drink ó wá sọ di Inverside kò gbádùn mọ́ kò ṣe kinní kan mọ́ so wọ́n wá ní ó gbúdọ̀ máa nurse ó gbúdọ̀ máa tọ́jú ẹ̀ títí tó máa fi bímọ so ìjọ tó bá bímọ yẹn ìjọ yẹn ló máa pọ̀ the remaining 4 owó ẹyọ so bí kinní yẹn ṣe lọ nìyẹn. ẹ ṣeun mo rí ìkọ̀kan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ijọ́ mẹ́ta mo rí pé gbogbo àwọn tó jẹ́ onítíátà lóbìnrin tí wọ́n bá fẹ́ ṣe movie pẹ̀lú àbíkẹ́ tí wọ́n bá ní ṣíṣe ṣe ó ní èèyàn kan tí wọ́n máa lọ bá tí wọ́n máa lọ invite personally mo wá wò títí sí pé ǹjẹ́ ó ní nǹkan tí ẹni yìí tó ń gbé fún wọn tí ẹni ẹ tí gbogbo ayé mọ̀ sí MC Olúọmọ ìjẹ́ lè sọ̀dí tí ó yẹ pé gbogbo àwọn onítíátà wọ́n máa ń nífẹ̀ẹ́ sí láti pé MC Olúọmọ wá àti sísí ṣe tó bá ṣe. the only thing tí mo lè sọ sí náà ni wípé Yorùbá bọ̀ wọ́n ní pé ẹni tó bá kú ni kù la máa ń bá jayé. ẹni tó bá kú ni kù la máa ń bá jayé. èrò pọ̀ lóòótọ́ tí wọ́n lówó lọ́wọ́ bóyá mélòó ló accommodate wa. mo kò sígbà tó kànlẹ̀kùn lé MC tán lọ fún ìrànlọ́wọ́ kan àbí mi tí ò ní jáde tí ò ní ṣe fún wọn ló fà á tẹ́ pé tẹ́lẹ̀ náà bá ti fẹ́ ṣe ẹ̀dẹ̀ ẹjọ́ bá mo ṣe lè rẹ́ MC ẹjọ́ ẹjẹ́ kó wá bá mi ṣe pé kinní kan bọ́ tó bá jẹ́ wípé èrò pọ̀ gbèrò òṣèpọ̀ tó tán lówó tó yẹn bẹ́ẹ̀ náà ni gbogbo wọn náà ṣe ń dìde sí wa ni ìbáwà òkè so ẹni tó kú ni kù là ń bá jayé ẹni tí ó jẹ́ voice fún àwọn bóyá kí n sọ pé àwọn ataláìní àtẹni tó ní náà ní ṣá tó bá ti lọ bá kò sí ìgbé ẹni tó lè gbọ́ tí ò kì í dá wọn lóhùn. ǹjẹ́ èyí ti lọ bá MC rí tẹ̀tí bá wọn pàdé bóyá tẹ̀tí invite fún àbíkẹ́ tẹ̀tí lọ bá wọn gbà ló máa ní ìdìrọ̀lọ́wọ́ nínú MC ǹjẹ́ èyí ti nílò opportunity yẹn. mo ní opportunity dáadáa but mi kì í misuse opportunity tí mo ní but mo rántí ní ọjọ́ kan nígbà tí wọ́n kówó mi lọ ní bank kíní yẹn go viral gan so àwa pàdé ní party kan wọ́n ní ó dẹ̀ wá rí mi mo dẹ̀ ní okay sir mo dẹ̀ lọ rí wọn ṣé mi padà lọ gan Murphy Àfọlábí kọ́ ló bá mi fọ̀run kẹ́ Murphy ṣàbẹ̀rẹ̀ sí ní pè mí bra ní kó wá bra ní kó ṣe kinní kan ìkankan gbà mí tí ẹ lọ gan mo wá pè wọ́n kàn ní kí n send account number mi wọ́n dẹ̀ ṣe dáadáa fún mi. so ìgbà tí mo appreciate wọn sórí social media ńgbà yẹn nìkan ní bá a ṣe respect ẹ tó wọ́n ti gba pátá ń di ẹ̀ mú ní ọ̀dẹ̀ ìwọ tó ní gba pátá ń di mi kí ni nǹkan tó ṣe fún mi.
kò ń ṣe gbogbo ẹni tó ń lọ síbẹ̀ náà ok tó bá ń gba pátánde àwọn obìnrin tó ń gba pátánde àwọn ọkùnrin náà ni fáìn mi mọ kọ̀rọ̀ wọn o mi lè sọ nípa kọ̀rọ̀ wọn nǹkan tí mo mọ̀ nípa wọn ní gbangba ó ní mo sọ bóyá wọ́n dá bóyá wọ́n dá mi lè sọ yẹn o bọ̀ eléyìí ẹ mọ̀ pé ìlú gángan ni ìhà tó bá kọ sí oníkálùkù lóníkálùkù máa ń sọ ìhà ìlú gángan níbi tó bá kọ wájú sẹ́nìkan ó máa kẹ̀yìn sẹ́lòmíì kó má di pé ó ń pírèsì ẹ̀ mi pírèsì ẹ̀ o n tó ṣe sún mi lèmi ṣe sọ nǹkan tí mo sọ bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti ṣe dáadáa fún wọn so n tí mo lè sọ ń pa ènìyàn. ẹ ṣeun gan-an mo rí pé àwọn ní tíátà àti àwọn tó ń kọ fújì mo rí pé wọ́n ní ìbáṣepọ̀ tó dánmọ́ mo ti rí àwọn ní tíátà kan táwọn náà ti kọ fújì nínú sinimá tí wọ́n ṣe a dẹ̀ ti rí onífújì tó ti ṣe tíátà rí bí àwọn. torí pé nǹkan kan náà jọ ni gbogbo wa. ibi tí mo lọ náà nìyẹn gan. nǹkan kan náà jọ ni wa we are all entertainer. ǹjẹ́ yìí nífẹ̀ẹ́ sí onífújì? kò sí orin tí mi nífẹ̀ẹ́ sí àti gospel àti jùjú àti fújì kò sí lè tí mi nífẹ̀ẹ́ sí torí pé gbogbo wọn we are one. nínú àwọn onífújì yẹn orin wo èèyàn wo lẹ máa ń gbọ́ tó pé tún ní bá dùn tẹ bá gbọ́ orin ẹni tí a sọ inú yín á dùn ẹ̀yìn ìgbàgbé gbogbo àwọn nǹkan tó yẹ pé ó dàbí tó fẹ́ máa mú yín ronú. ọ̀nkú kò sórin ẹyin tí mi orin tó bá ti dáa kò sórin tí mi kì í gbọ́ nígbà tí Pasuma akọrin Pasuma náà báwọn èèyàn ṣe máa ń lọ bá MC làwọn èèyàn ṣe máa ń lọ bá Pasuma náà torí wípé Pasuma jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé kò kí ń ṣe tó bá kó tó fún yín lówó àtọ́ fún yín pé mi ìfáriwo má pariwo mi o Pasuma náà ti fún mi lówó rí dáadáa dáadáa láì rí gan tó máa sọ pé princess send account number ṣé èèyàn náà gba pátánì ni èèyàn mẹ́rin náà bá gba pátánì ẹ̀ wọ́n rò pé okay nǹkan tá a lè fi assist àwọn ẹni yìí ni kò dẹ̀ ń ṣe mí nìkan kò ń ṣe Pasuma ó wà generous gan sí everybody àfẹni tí ò bá súnmọ́ ni ò ní mọ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ làwọn èèyàn míì náà irú nígbà tí Pasuma kọrin mo ti rò pé n ó jìyà kú ni kó tó di kọba mi tó forúkọ rò mí o Pasuma lọlábádé lórúkọ mi ìbáfọnkáyé Àlàbí ọjọ́ yẹn màrè o Pasuma Jíbọ́lá tí wọ́n ti rò pé kí ni kò lè bá wọn jẹ́ ènìyàn mọ́ o padà fọmọ táyé fẹni táyé ń fọwọ́ sọ̀yà pé ọmọ wa ni ìgbà tí Màlá kọrin tó kọrin pé ẹ rán mi létí ìgbà kan lèmi súnlé àkọkù Ọlọ́run ti wá gbàdúrà ohun tó wù mí lèmi ń jẹ so bẹ́ẹ̀ ìgbà tí Saheed Òṣùpá náà kọrin kan tó kọrin pé sáré o kó má bàa wáyé lásán rántí o pọ́lọ́run ò dá ẹ lásán má dúró o ayé gan ò dúró lásán ní kòkó o nígbà tó wà lọ́mọ ọwọ́ ṣó wá mọ̀rú orí tó ti gbé ọ dání bóyá wọn ni wọ́n ń fa sábàbí ìdíwọ́ láti ìgbà yẹn títí dòní lọ́wọ́lọ́wọ́ so gbogbo olórin tó bá ti kọrin tó dáa gbogbo wọn pátá ni mo máa ń gbọ́ irú orin Christian ní ìpè yí pé mi àṣẹ ti jáde ìyìn dúró lẹ́nu mi àgbé mi ò sórí ẹṣin tuntun ẹgbẹ́rẹ́ orin wa mo fẹ́ kọrin Ọlọ́run àwọn bàbá mi mo rán àṣẹ jáde Ọlọ́run bàbá lọ́la mi Ọlọ́run jàre Ẹsíkáyà ọba tó tún ìpìlẹ̀ mi ṣe ó ní májẹ̀mú ayọ̀ kò fi májẹ̀mú pa májẹ̀mú jẹ́rí ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé áńgẹ́lì mìdé o làkọ̀tún ó ní àtún ọ̀yọ́nu sí ìmọ́lẹ̀ ọjọ́ gbọgbọrọ ó ní kí n gbà á padà ìpè yìí pé mi gbàtà agbára Ọlọ́run dé Bùnmi Akínlálù àbí kí n sọ ilé tó sọ wípé ṣó ti tó ni ó dáa. Ǹjẹ́ ẹ wo pé bóyá kẹ̀kẹ́ síwájú láti máa kọrin kó má jẹ́ sinimá nìkan. mélòó la fẹ́ ṣe àwọn tó bá pè wá lẹ́kọ̀ọ̀kan ká wá ṣe backup ká wá ṣe kinní kan fún soundtrack a máa ń ṣe but ẹ mọ̀ pé iṣẹ́ pọ̀ nídìí iṣẹ́ tíátà báwọn tó wà ní behind the camera ṣe wà bóyá cameraman soundman lightman kinní kan bó ṣe pọ̀ gbogbo ẹni wà kọ́kọ́ touch kó tó di pé wà wò pé kì í jẹ́ kí n dúró sí bíbá nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so ẹ bá gbélú wá sìn mo lè jó mo lè kọ orin kékeré mo lè yá so torí pé
total theatre òun ni mo ṣe gbogbo àwọn ọ̀gá tí mo dẹ̀ gbára wọn kọjá I give it to them. ẹ ṣeun gan kí n tó yọ̀ǹda yín ká ẹ̀ tó máa lọ ǹjẹ́ ní èèyàn tó ti ṣaláìsí lóbìnrin tó pé wò pé tó pé ẹjọ́ ṣe eré orí ìtàgé yìí tó pé tẹ bá rántí ẹ̀ ó ṣe máa ń dùn pé àkálẹ̀ yìí ṣì gbà láyé ilé bá ṣe pọ̀ wọn bá tún jù báyìí lọ jẹ́ rántí. Tẹ bá ní kí n máa rántí àwọn tó ti kú ó lọ fà o. Èèyàn mẹ́ta kan wà tó jẹ́ wípé ikú wọn sì máa ń dùn mí dàárọ̀ yìí. Alákọ̀ọ́kọ́ Bísí Kọ́mọláfẹ́. Tó bá jẹ́ pé Ọlọ́run bá dá sí tó bá ṣì wà láyé dìsẹ́ni ó ṣeé ṣe kó náà ó ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ náà kó tún ti ṣe dáadáa jù bẹ́ẹ̀ náà lọ. Àǹtí Mojí Ọláìyá tí ò bá kú ni ó ṣeé ṣe kó náà ti great kó ti jù báyìí lọ àti Aishat ọmọge campus kọ́lọ́run bá mi tẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti gbogbo òkú tó ṣẹ́kù kọ́lọ́run bá mi tẹ́ wọn sí afẹ́fẹ́ rere kọ́lọ́run má jẹ́ ká rí kí ọmọ ológo kó tún yàn kú mọ́ láàrin wa lágbára lọ́wọ́ Ọlọ́run ní industry wa lápapọ̀ kọ́lọ́run má bá wa fi ikú tó yáwọ́ pa ìtàn kan nínú gbogbo wa kọ́lọ́run jọ̀ọ́ kó fi ààbò tó péye kó fi fún wa àdúrà mi ni. ẹ ṣeun màmá ìjẹ́ ní sinimá ọ̀kan tẹ fẹ́ jẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò kẹ́ bá dárúkọ àti ibi tí wọ́n sì lè bá pàdé. Abọ́bakú ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹ̀yin olólùfẹ́ Victoria Kànkẹ́ Àjíbọ́lá ọmọ lókà ẹ̀yin olólùfẹ́ Mercy Àìgbé ẹ̀yin olólùfẹ́ Yínká Quadri ẹ̀yin olólùfẹ́ Fatai Oòduà ẹ̀yin olólùfẹ́ Dìgbòlùjà ẹ̀yin olólùfẹ́ Olóhùn Iyọ̀ ẹ̀yin olólùfẹ́ Alápinni ẹ̀yin olólùfẹ́ Ayọ̀ Mọ́gáàjì ẹ̀yin olólùfẹ́ Adekas ẹ̀yin olólùfẹ́ gbogbo good movie Abọ́bakú the movie ó ń bọ̀ lọ́nà láìpẹ́ láì jìnnà ẹ máa gbọ́ ibi tán ti máa stream ẹ̀ bọ̀ Abọ́bakú the movie ó ń bọ̀ lọ́nà ẹ dẹ̀ mọ̀ wípé ní ewúlẹ̀ eré èrà tẹ́lẹ̀tẹ́lẹ̀ dèpòdépò pé màá èrà tí ò ní lọ́mọ nínú gbogbo tí ń bá sọ fún yín authentic ni Abọ́bakú the movie iṣẹ́ ńlá ni ẹ gbà bẹ́ẹ̀. ẹ ṣeun gan ìmọ̀ràn kan látẹnu yín fáwọn olólùfẹ́ yín nílé àti àwọn èèyàn tó ń gbèrò láti ṣeré orí ìtàgé ká tó máa lọ. gbogbo ẹ̀yin tí ẹ rò àbí tẹ́ ẹ ti wà ń bẹ̀ tẹ́ ẹ wò pé mo fẹ́ dàbí lágbájá ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣe nìyẹn o mo fẹ́ dàbí Fúnkẹ́ Akíndélé mo fẹ́ dàbí Tóyìn Àìmákù mo fẹ́ dàbí Bukky Wright mo fẹ́ dàbí Fathia Balogun mo fẹ́ dàbí Bọ́sẹ̀ Akínọlá ó lè dàbí wọn o ó lè dàbí ara rẹ destiny tó gbé wá ó lè dà bẹ́ẹ̀ ó lè dàbí ìkankan nínú wọn o because tó bá délé ní tó ló fẹ́ dàbí Fathia Balogun ṣó mọdún tó ti ń bọ̀ ṣó mọrú ìyà tó ti jẹ ṣó mọ tójú ẹ̀ ti rí Àbújá kẹ̀kẹ́ ò dẹ̀ sí lọ́rùn ọ̀pẹ̀ ẹlòmíì wọn á ní wọn lọ ṣògùn ẹlòmíì wọn á ní wọn lọ fìdígbàrò ẹlòmíì wọn á ní wọn kò sí Àbújá kankan lọ́rùn ọ̀pẹ̀ ibi tó bá gbàgùnkè náà ló máa gbá sọ̀kalẹ̀ tó o bá ní lọ́kàn láti ṣe tíátà tó o ti wà nínú tíátà gan just be focused mọ nǹkan tó o bá ń ṣe kó o dẹ̀ máa fálẹ̀ mọ nǹkan tó o bá bóyá iṣẹ́ kan náà gbé fún ẹ fálẹ̀ mọ jẹ́ ká rí yérí akitiyan rẹ jẹ́ ká rí ìlàkàkà rẹ mo nígbàgbọ́ wípé ìlàkàkà rẹ náà ni ó padà di owó fún ẹ bíbélì wípé ẹ̀bùn oníkálukú ló máa lànà fún bọ̀ tó bá rò kẹ́ mo fẹ́ dàbí ó lè dàbí lágbájá ó kàn lè emulate wa wọn pé ok jẹ́ ń wò èwo ló ṣe tẹ̀lé nínú wa wọn èwo ló ṣe fi kẹ́kọ̀ọ́ èwo ló ṣe fi kọ́gbọ́n nínú rẹ̀ kó o dẹ̀ tẹ̀ palamú kó o dẹ̀ mú nǹkan tó o bá ń ṣe ẹ ṣe. Thank you very much. ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lẹ́yìn odi ẹ kúkú mọ̀ pàápàá ẹ̀yin olólùfẹ́ èmi ọmọbabìnrin Àkànkẹ́ Àjíbọ́lá tẹ́yin olólùfẹ́ mi mọ̀ sí ọmọ lókà ẹ mọ̀ kẹ́mi ò kí ń hèrà rárá dípòdípò pé màá hèrà tí ò lọ́mọ nínú nǹkan tí mo mú wá nǹkan kàbìtì nǹkan kàǹkà ìpele ní táìtù múvì náà o ẹ bá wa wò ó ẹjọ́ iná ò ní tán oyin oyún nìkan sàlẹ̀ àpò ìpele kún fún oríṣiríṣi ọgbọ́n ẹ̀kọ́ oríṣiríṣi
ló wà níbẹ̀ àtàwọn àrin tàkìtì. Kò sí bẹ́ẹ̀ ṣe máa wo Ìpèlé tẹ́ ẹ̀ ní fi múfì Ìpèlé ṣe òdiwọ̀n ayé yín. Ẹ̀yin ẹ lọ wò ó kẹ́ ẹ kí mi létà ṣe ẹ ti gbọ́. You know I love you. Tẹ́ ò bá sí ẹ̀yin kò sí àwa. Àwa láàmú wá ẹ̀yin láàmú bá. Ẹ ṣé púpọ̀. Ẹ bá wa wo Ìpèlé the movie lórí Yorùbá TV. Ẹ ṣé.